So ṣé ń rí báyìí ẹ̀rí kẹ́tẹ̀ mọ̀ pé àwọn ilé tẹ́ ń pé ilé alámọ̀ ibẹ̀ láti wá ń ṣe awareness yẹ́rì sísá Ìyábọ̀. Ilé gbogbo ilé alámọ̀. Ṣé ń rí báyìí ṣé ń rí ìyá mi mama jí o ṣé ń rí báyìí awareness continue no going. Ṣé gbogbo àwọn ilé ìwé sọ wọn láwọn tẹ̀ mọ̀ nǹkan tó ń pè Yorùbá nation. Nígbà tá a jáde kúrò ní gúrùpù akọ̀ wọn máa pariwo máa sọ̀rọ̀ wọ́n ní kí ló ń jẹ́ Yorùbá nation. Tábà tí wàá dárúkọ ṣọ́mọ ẹni tó ń pè ní Chief Sunday Adéyẹmọ Ìgbòho ní àwọn ọmọ orúkọ yẹn wọn mọ tó ń pè ní Yorùbá nation wọn mọ tó ń jà fún wọn mọ pé Yorùbá nation ló ń jà fún bọ́tẹ́ bá ti dárúkọ Chief Sunday Adéyẹmọ Ìgbòho wọn mọ ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn so ṣẹ̀rí báyìí àwọn abúlé gidigidi àwọn ọlọ́jọ́kọ̀ sọ̀rọ̀ yẹn ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn ìkọ́ ọlọ́kadà kejì là ń retí báyìí sìn wọ́n sáré lọ pọ́ǹpù wọ́n sáré lọ fẹ́ táyà wọn so kẹ́lẹ̀ mọ́ pa abúlé gidigidi la wà so bóyá jẹ́ nìyẹn Yorùbá nation no going back bóyá jẹ́ nìyẹn Ìgbòho ṣàṣẹ ń tẹ̀síwájú.